Sam JTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà ẹ subscribe sórí ẹ kẹ́ríran wò. àdúrà ẹ̀ á máa gbà á mi. jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó. lọ́wọ́ bá wọlé tọ́ ẹ̀ wá. aládé lọ́wọ́ bá wọlé tọ́ ẹ̀ wá. ọlọ́run má jorógùn. wáyídù má jorógùn. ọ̀dọ̀ tó máa tọ̀ ọ́ mẹ́sẹ̀ kò má ní wọlé tọ́ ẹ̀ wá. bó bá ti ṣe ń ṣe. bó bá ti ṣe ń ṣe aládé ẹ̀rẹ́ àdúrà àgbààgbà àfi. ọ̀la gbogbo àwọn tó ti dá fún tí mo ti dárúkọ ọ̀làrẹ̀wájú àkànní lásàkì rí o. lásàkì lámẹ̀sọ̀ ọ̀làrẹ̀wájú ọ̀làlùkù mọ́nù mi àlàdé ọmọ fọwọ́ tàdé mi àlàdé wá. àdúrà máa gbà mí nà. Abdulrasheed jẹ́jẹ́jẹ́jẹ́ àti Ibrahim mi ọmọ pópó ọ̀la. ẹ̀yin náà ẹ máa rówó pè ránṣẹ́. àní jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó. owó bá wọlé tọ́ ẹ̀ wá. ọmọ bá wọlé tọ́ ẹ̀ wá. ọlọ́run má jorógùn àkówábá. pópó ọ̀la wáyídù má jorógùn. Ibrahim wáyídù má jorógùn. ọ̀dọ̀ tó máa wá pọ̀ mẹ́sẹ̀ kò má ní wọlé tọ́ ẹ̀ wá. jẹ́jẹ́ Rashidi ni ó ṣeun o. Abudu Rashidi amadu ẹsẹ amadu ẹsẹ. jẹ́jẹ́ Abdulrasheed amadu ẹsẹ. Abdulrasheed jẹ́jẹ́ Sami amadu ẹsẹ o. àwọn pópó lámì Ibrahim mi. àwọn pópó lámì Ibrahim mi. àwọn pópó láì Ibrahim mi. Rashidi jẹ́jẹ́ pópó láì Ibrahim mi. jẹ́jẹ́ 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 jẹ́jẹ́. Abudu Rashidi àwọn pópó la. ọmọ pópó la o ọmọ pópó la. Ibrahim ọmọ pópó la o. àwọn ti jẹ́jẹ́ jẹ́jẹ́ Rashidi mi. àwọn jẹ́jẹ́ Rashidi mi. àwọn tàládé mú tí ọmọ bá dìrò mi. èèyàn tàládé mú tí ọmọ bá dìrò. aládé o aládé o. aládé o ọmọ bá dìrò mi. àbúrò alága alága gbogbo ìṣọ̀kan. aládé o àbúrò àkókò àkíní. ọ̀gá kan ṣoṣo ọmọ bíi 1 million. Akim ọ̀gá ọ̀gá o. ọ̀làdé ni ọ̀làdé ni.
olúwayé fújì. ọ̀làjì yá kùmà ọ̀gá akumari ọ̀làdẹ́ni awakọ̀ ni mìíràn sọ́kì láàmì sọ̀lárẹ̀wájú. ẹ̀gbọ́n Aládéní mú tí mo kí Aládéní. Honorable Adébóyè ní kí ẹ ọpẹ́ mi. Chairman Ìrẹ̀wọlédé LCDA. Ní Wàsímì, ó má ní kí ẹ. Alága Wàsímì LCDA. Ìrẹ̀wọlé LCDA chairman ìṣọ̀kan ó má ní kí ẹ alága méjì wọ́n ríra wọn. èèyàn tọ́ládéní Yakumari Ọládéní débò èmi Ọpẹ́yẹmí mo kí ẹ o débò èmi. Chairman Ìrẹ̀wọlé LCDA òun àti chairman ìṣọ̀kan Ọládéní Yakumari o ó ní kí n bá wù kí Adébóyè ó ṣe Ọpẹ́yẹmí Débóyèmí Ọpẹ́yẹmí mo kí ẹ Débóyèmí. Ọpẹ́yẹmí mo kí ẹ o Débóyèmí. Ọpẹ́yẹmí mo kí ẹ o Débóyèmí. èèyàn tọ́ládéní Yakumari ọkọ̀ Sùbẹ́dà tún mi bọ́ lálé. Ọpẹ́lọpẹ́ o ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ o ọpẹ́lọpẹ́ iṣẹ́ láyé bá ṣe é ṣe ọ̀wá o bàbá ló bá wà ṣe. Ọpẹ́lọpẹ́ ayé ò bá ṣe é ṣe ọ̀wá bàbá ló bá wà ṣe. Akeem Ọládéní ẹ̀pọ̀n tàlàdé mú tí mi ọmọ bá dìrú o. Ọpẹ́lọpẹ́ o ọpẹ́lọpẹ́ ayé ò bá ṣe é ṣe ọ̀wá o ọpẹ́lọpẹ́. ọpẹ́lọpẹ́ ayé ò bá ṣe é ṣe ọ̀wá bàbá ló bá wà ṣe. Chairman Ìrẹ̀wọlé Prince Adérẹ̀mí Abbas òun ni chairman Ìrẹ̀wọlé local government Ẹ̀láwáyí. Ìwọ ló nínáwó ẹni ẹni ẹ bá torí ẹ̀pẹ́ nìyẹn o ìwé ló yẹ kó jẹ.
alága ilé wọlé dé ẹni ẹ bá torí ẹ pẹ́ nìyẹn o ìlú mi ń jẹ ìwọ ló ní náwó èdè gangan ìwọ ló fọba jẹ congratulations ó máa kú oríire ọmọ Bàdérẹ̀mí ni Àbásmi ọmọ Bàdérẹ̀mí ó ṣe. Dérẹ̀mí 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 Dérẹ̀mí. ọmọ Bàdérẹ̀mí Bàdérẹ̀mí. Adérẹ̀mí mo kí ẹ o Adérẹ̀mí. Chairman Ìrẹ́wọlé Ìkirè Adérẹ̀mí. Alága Ìrẹ́wọlé Ìkirè Adérẹ̀mí. Alága mo kí ẹ Adérẹ̀mí. ọmọ bàbá Dérẹ̀mí mo kí ẹ Adérẹ̀mí. èèyàn tòye Bọ́lá Adéníyì Olúṣẹ́gun. tó sẹ́nitọ́ orí olówó Adeleke Adelere Senatorial West Senator representing Senatorial West Senator Adelere orí olówó. Ele to the senator legislative assistant ni. Legislative assistant to the senator representing West Senatorial District Senator Lale orí olówó. Honorable Oyèbọ́lá Adéníyì Ọ̀kọ̀déjọkẹ́ Adéníyì mi Oyèbọ́lá. Ọ̀kọ̀déjọkẹ́ mi bèbí ìyẹn níjẹ̀bú Òde o ṣeun. Mo kí ẹ o ṣe. Èèyàn Jámánì Musiliu èèyàn Musiliu Jámánì ò ṣe ń wo gbogbo yín àdúrà máa gbà á mi ná. Àkànjú mò ń bọ̀ wá olórí ẹ̀dọ́. Àwọn onímàálù tí ń jẹ́ mú ti hù mí ò kí kan start. Kúkú màdá àwọn Akeem Arólé mo kí ẹ fi ẹ̀yìn gbó. Olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́. Kúkú mádà olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́. Akànjí mo kí ẹ olórí ọ̀dọ́. Kúkú mádà mo kí ẹ olórí ọ̀dọ́. Àwọn onímàálù tó jẹ́ Mutiu kí can start. Onímàálù kò má bá mi kí. Àná Akeem Arólé àkúmárì mi ìgbò. Kúkú olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́.
àkànjì mo kí ẹ o. olórí ọ̀dọ́. kúkú mẹ́ta àkànjì mo kí ẹ. olórí ọ̀dọ́. gbogbo wọn lápò wù ìjó ni ẹ máa fi jó. olórí ọ̀dọ́ gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. àkànjì olórí ọ̀dọ́ gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. kúkú mọ̀dà kí ni ìbòlò kejì ìbòlò. bàbóló bòkun ìjó ni ẹ máa fi jó. kí ni ìbòlò kejì ìbòlò. bàbóló bòkun ìjó ni ẹ máa fi jó. èèyàn mọ̀yẹ́mí làwál kí ni ìbòlò kejì ìbòlò. bàbóló bòkun ìjó ni ẹ máa fi jó. kúkú mọ̀dà kí ni ìbòlò kejì ìbòlò. bàbóló bòkun ìjó ni ẹ máa fi jó. kí ni ìbòlò kejì ìbòlò. bàbóló bòkun ìjó ni ẹ máa fi jó. gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. èèyàn bá kí wọn àròlé àròlé ìgbò gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. gbogbo wa lápò wù ìjó ni ẹ máa fi jó. gbogbo wa lápò wù. ìjó ni ẹ máa fi jó. àwọn kan náà dá wa kí ló ń ṣe wọ́n o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kódà. aláwọ̀ kan náà dá wa kí ló wá ti jẹ́ wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kódà. ẹni orí bá ti dá kò ṣe farawé o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kódà. wọ́n ìrí ìdáná ilé ṣẹ̀ṣẹ̀ wọlé dé sápò mu ni wọ́n ìrí ìdáná ọba ti kówó dé wọ́n ìrí ìdáná wọ́n ìrí ìdáná wọ́n ìrí ìdáná olórí ọ̀dọ́ máa ṣe fàájì ẹ olórí ọ̀dọ́ máa ṣe fàájì ẹ kúkú mọ̀dá máa ṣe fàájì ẹ olórí ọ̀dọ́ máa ṣe fàájì ẹ. olúwayé fújì. Honorable Wasiu Oyetunji Oyelami Chairman Ìṣọ̀kan South Níkòyí ọmọ Níkòyí ẹ̀ṣọ́ kò yí ọmọ adì ilẹ̀ kó kú ó tó dé Ìkòyí dáná ọjà ẹ̀rù ń balá ilé ọmọ bọ́lá ó ń balá oko mi ò fẹ́ bínú o Níkòyí Oníkòyí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ tẹnu ìbọ̀dé Oníkòyí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ tẹnu ìbọ̀dé Ìkòyí ẹ̀ṣọ́ ó ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ tẹnu ìbọ̀dé Abdulwazir Oníkòyí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ tẹnu ìbọ̀dé ó ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ tẹnu ìbọ̀dé ọmọ Oníkòyí ẹ̀ ọmọ Oníkòyí ẹ̀ṣọ́. Oyelami Oyetunji Wasiu Oníkòyí ẹ̀ṣọ́. ọkọ Juliana ọkọ Bùnmi tí ń jẹ́ Juliana Oníkòyí ẹ̀ṣọ́. èmi mọ̀lẹ́ wọn ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí o. èmi mọ̀lẹ́ wọn Ìkòyí èmi mọ̀lẹ́
Oníkòyí èmi mọ́lẹ̀ wọn ọmọ ẹ̀ṣọ́. Oníkòyí ń palẹ̀ ọkọ̀ mọ́. Gbogbo lé ń kí ẹ o. Gbogbo lé ń kí ẹ. Gbogbo lé ń kí ẹ o. Gbogbo lé ń kí ẹ. Bàbá o, alábàámi olúwàbọ̀ ọ̀flẹ̀kọ̀, Máyégún jẹ́ náírà. Gbogbo lé ń kí ẹ. Èmi kàn kí wá. Èmi kò kí wá. Èmi kàn kí wá o. Èmi kò kí wá. Ẹ̀yin tapá báyìí, èmi kàn kí wọ́n o. Èmi kò kí wá. Ẹ̀yin tapá bí, èmi kàn kí wọ́n o. Èmi kò kí wá. Ókè ẹ̀yin tọwọ́ bí, èmi kàn kí wọ́n o. Èmi kò kí wá. Ìyá wa, èmi kàn kí wọ́n o. Èmi kò kí wá. Ẹ̀yin tí wájú lọ́hùn, èmi náà kí wọ́n o. Èmi kò kí wá. Bàbá o, alábàámi olúwàbọ̀ ọ̀flẹ̀kọ̀, Máyégún jẹ́ náírà. Gbogbo lé ń kí ẹ. Àyìndé ní Máyégún, Àyìndé ní Máyégún. Àyìndé ní Máyégún, Àyìndé ní Máyégún. Àyìndé ní Máyégún, Àyìndé ní Máyégún. gbogbo ilẹ̀ Yorùbá o. Àyìndé ní Máyégún ọ̀rẹ́ wa. Àyìndé ní Máyégún, Àyìndé ní Máyégún. Àyìndé ní Máyégún, Àyìndé ní Máyégún. gbogbo ilẹ̀ Yorùbá o. Àyìndé ní Máyégún ọ̀gá wa. Gbogbo ilẹ̀ Yorùbá o. Àyìndé ní Máyégún ọ̀gá wa. Olúwayé Fújì. Ọ̀gá wa o. Ẹlẹ́ja. Ọkọ̀ sólò. Ọkọ̀ màmá sọló. Àwọn ti bẹ̀jù lẹ́kí. Ọmọ bá dìrù yóò ṣe. Ọkọ̀ màmá sọló. Ọmọ bá dìrù yóò ṣe. Àwọn ẹlẹ́mọ̀rọ̀ ti jẹ́ wàásù. Ẹlẹ́ja. Àwọn ẹlẹ́mọ̀rọ̀ ti jẹ́ wàásù. Mo ṣe é síbí. Ọmọ bá dìrù yóò kárẹ̀. Bàdìrù mi, Bàdìrù mi. Mo kí ẹlẹ́ja, Bàdìrù mi. Mo kí ẹlẹ́ja o, Bàdìrù mi. Mo kí ẹlẹ́ja, Bàdìrù mi. Ọkọ màmá sọlọ. Mo kí ẹlẹ́ja, Bàdìrù mi. Èyí ẹlẹ́mọ̀rọ̀ tí ń jẹ́ Wàsíù kó má bá mi kí. Wàsíù ẹlẹ́mọ̀rọ̀ mi kọ́. Ìyẹn ọmọ tèmi Máyégún jẹ́ náírà ní. Ògúngúnlé. Àpọ̀mọ́láwà yé Àyìndé Wàsíù mi arábá mi.
lẹ́kì àánú mo rí ìgbà araba ń bí. ó ṣe mo dúpẹ́ ẹlẹ́jà ọkọ̀ màmá sọ ló àdúrà ẹ̀ máa gbà ó. àwọn tí ìgbẹ́jú lẹ́kì ọmọ nìyẹn ẹlẹ́jà ó ṣeun ọmọ bá di irú yìí ó ṣe ọmọ bá di irú mi bá di irú mi. Àlàdé Mutiu náà ó ní báwo kí ẹ bá di irú mi. Àlàdé ní báwo kí ẹ bá di irú mi. ọmọ Bádírù Akeem ọmọ Bádírù Mutiu ọmọ Bádírù Bádírù wọ́n di púpọ̀ Bádírù mi. Bádírù ó di púpọ̀ Bádírù Akeem Bádírù Bádírù wọ́n di púpọ̀ Bádírù. ó ṣọ́jú ayé tẹ̀sí ó jẹ́ rírù díẹ̀ bá ní sùúrù yóò jẹ́ púpọ̀ rẹpẹtẹ. ẹ̀yin ọmọ Bádírù ẹja yóò rí yín kò ní sú ẹ̀ ṣe o Bádírù mi. Àlàdé ó yá ká ṣe fàtíà alálùbáríkà. Kaṣe fàtíà alálùbáríkà. Kaṣe fàtíà alálùbáríkà. Kaṣe fàtíà alálùbáríkà. Kaṣe fàtíà alálùbáríkà. Mutiu ó máa ń bẹ Ọlọ́run gbogbo ọmọ tó fún wa ṣé wọ́n láwọn tí ó yan tí ó ṣe fún màmá jẹ tí ó ṣe fún màmá jẹ. Àtòrí ìlédè lẹ́nìkan bá bí wọn bí ó kọ ìka ló ń ṣe ìwé mímọ́ mi kọ gbogbo wa wípé kò tọmọ ẹ kó lè fún wọn ní sinmi ẹ jẹ́ ká ṣe fàtíà. Alálùbáríkà. Fàtíà. Alálùbáríkà. Ṣe fàtíà. Alálùbáríkà. Ẹ jẹ́ ká ṣe fàtíà. Alálùbáríkà. Ṣe fàtíà. Láti ṣídù wọ́n bí kọ́ dúró sí. Má ṣe fàtíà. Alálùbáríkà. Fàtíà. Alálùbáríkà. Má ṣe fàtíà. Alálùbáríkà. Fàtíà. Alálùbáríkà. Mo lẹ́ni jẹ́ ọ̀nà tó lọ gbà pàdé. Listen to my music and dance to my song. This is consolidation, consolidation. Mo kọrin Àyìndé Adéwálé. Olóyè kọ̀wé ọmọdé o, ọba Fújì Àyìndé. Ẹ̀yin bá kò mú ẹ wá gbọ́. Adé ọba Ṣáláńdélé ni ó wájú wá sí Àyìndé. Ijó yẹn nìyẹn, orin yẹn nìyẹn. Ijó yẹn nìyẹn, orin yẹn nìyẹn. Àwọn tí ó dẹ̀ mọ̀ bá ti ṣe ń ṣe ò kán lọ́lẹ̀ kán lọ́sẹ̀ fẹ́. Ókè náà bọ́dé bá ti dòde ijó má ṣe fàájì ara mi. Bọ́dé bá ti dòde ijó
ní rẹpẹtẹ. àwọn tí ó tẹ̀lé bọ́wọ́ jó. wọ́n lọlẹ̀ ọ̀rọ̀ sẹ́ńpẹ́. ijó yẹn nìyẹn ó òye nìyẹn. wọ́n máa fẹ́ kún wájà ọkàn máa fẹ́ kún wájà. wọ́n máa fẹ́ kún wájà ọkàn máa fẹ́ kún wájà. òkété òkété òbẹ́ kìjà mọ́ ìyọ́ lẹ́kùn. ìyá lẹ́kùn yọ ìyá lẹ́kùn yọ. ìyá lẹ́kùn yọ ìyá lẹ́kùn yọ. ẹlẹ́ja òkété òkété òbẹ́ kìjà mọ́ máa fẹ́ kún wájà. òkété òbẹ́ kìjà mọ́. ìyá lẹ́kùn yọ. Mùtí wà lálẹ́ òkété òbẹ́ kìjà mọ́. máa fẹ́ kún wájà. Àkímù àkókò òkété òbẹ́ kìjà mọ́. ìyá lẹ́kùn yọ. Òkété òbẹ́ kìjà mọ́. máa fẹ́ kún wájà. Òkété òbẹ́ kìjà mọ́. ìyá lẹ́kùn yọ. Òkété òbẹ́ kìjà mọ́. máa fẹ́ kún wájà. Òkété. Sọ́yẹ̀rì òkété òbẹ́ kìjà mọ́. máa fẹ́ kún wájà. Ọládéyé Àfọ̀njá máa wọlé mọ́lábà o. Sọ́yẹ̀rì èèyàn Kámílù kọ̀ǹpó mi. Kámílù kọ̀ǹpó máa wọlé mọ́ra ọmọ ṣeun. Àwọn ti Unique Foundation. Àwọn ti Unique Foundation. Àwọn tí máyégún jẹ náà wò kí yín. Ẹ bá ń kú oríire oríire ti fẹ́ tíà. Ọmọ ọlọ́jọ́ bí mi fẹ́ tíà mi ń kọ́. Àdùnní mi nínú London abáre wá sílé. Sọ́yẹ̀rì bàbá Ọ̀yọ́ máa wọlé mọ́ra ọmọ ṣeun. Ọ̀gá wa máa wọlé mọ́ra àbámọ́ kí ẹ kí yẹ. International producer mi máa wọlé máa rọra. Producer director máa wọlé máa rọra. Àwọn ọ̀gá wa lè rí yẹn Wàsíù Ayinde. Gbogbo eré tó bá ń jáde nílẹ̀ yìí ẹ̀yin wò parí ẹ̀ àbí lórí tẹlifíṣàn wọ́n máa ń scroll orúkọ gbogbo náà ẹ̀rí ní final òun ló ṣe discovery gbogbo àwọn ọmọ tó ń ṣoríire Báyọ̀ ti ìjà ni bẹ́ẹ̀ bàládé Báyọ̀ ń bẹ̀ tọ́wọ́ ò bá sí bẹ̀ ajẹ́pẹ́ṣẹ́ yẹn kò tí ì pé Adébáyọ̀ ọmọ ti ìjà ni Ọ̀yọ́ nílé ọmọ Aláàfin ilé òjò pa aṣẹ kí ọmọ àtìwá Adébáyọ̀ ọmọ ti ìjà ni olùkà pátápátá producer director ẹ̀rí ń bẹ̀ Adébáyọ̀ ọmọ Tìjàní. Irú wọn báyìí wọ́n pọ̀ àtòun àtàfọ́ọ̀dù mo kó wọn jẹ́ ó pọ̀ Àyìndé Wàsíù mi Alábàfí. Báyọ̀ ó ti mọ̀ ọ́n ṣe ó ní mọ̀ ọ́n ṣe mọ́ Ọlọ́run má gbé bá ẹ̀ àmì àṣẹ. Gbogbo ṣíṣe tó ń ṣe kò ní dàrú mọ́ ẹ lọ́wọ́. Gíga kí ìgàlà máa gbọ́jọ́ Débáyọ̀ ọmọ Tìjàní. Débáyọ̀ ọ̀gá wa ara ẹ̀ á lé wàhálà láfíà wà á pẹ́ fún wa o. Ọ̀gá wa ara ẹ̀ á lé wàhálà láfíà wà á pẹ́ fún wa o. Èmi fẹ́ràn kéèyàn máa ṣiṣẹ́ kókun dáadáa lọ́kùn dúdú. Ọmọdé ń pariwo Adébáyọ̀ àgbà ń pariwo Adébáyọ̀ gbogbo bíi kíbi báyìí ibi tó ń pẹ́yìn sí ibi ńlá tó ń pẹ́ fọ́ sí Adébáyọ̀ ibi ńlá tó máa ma sọ̀rọ̀ tiẹ̀ sí Adébáyọ̀ ọmọ Tìjàní. Àdúrà ló ń gbà kì í ṣàgbára àánú ló rí gbà Adébáyọ̀ mi.
lórí gbà Adébáyọ̀ mi. Tìjání àánú lórí gbà Adébáyọ̀ mi. Báyọ̀ kì í ṣe mi mọ̀ ọ́ ṣe Adébáyọ̀ mi. àánú lórí gbà Adébáyọ̀ mi. àánú lórí gbà Adébáyọ̀ mi. Adébáyọ̀ iṣẹ́ ni wọ́n jáyé orí o Adébáyọ̀ gbogbo lọ́wọ́ o. Gbogbo lọ́wọ́ orí. Mo bala tiẹ̀ mo kọ́ tẹ́ńtìkì Múyìwá Adémọ́lá president wa nìyẹn Unique Foundation mo bala tiẹ̀ náà mo kí Fẹ́mi ọmọ Adébáyọ̀ mo bala Fẹ́mi Adébáyọ̀ mo kí Fẹ́tíà Àdùnní bèbí mi àná lọ́jọ́ bí Àdùnní o ẹni àṣepù pọ̀ ìwáṣọpọ̀ ọdún láyé Máyégún jẹ́ náírà ló kí gbogbo wa mo wá para tiẹ̀ mo kí ní West member wa lẹ́ni kan Táyọ̀ Ṣóbọ́lá ẹ bá mi kí Ṣóbọ́lá Táyọ̀ Unique Foundation ẹgbẹ́ tèmi ọmọkọ làwọn àdàbà ń bí ọba orin lẹ́wọ́ Tìjání mo para tiẹ̀ mo kí Kúnlé ọmọ ta fọ́ọ̀dù rí mi àfọ́ọ̀dù kó o bá mi kí ẹ bá kí Délé Òdúlé Ìjẹ̀bú ọmọ Èrèlúwà Délé kẹ́ ẹ bá mi kí ọkọ̀ dọ́kítọ̀ kẹ́ ẹ bá mi kí Mr. Latin kẹ́ ẹ bá mi kí gbogbo lé pátápátá ẹ lọ́lù ayé Fújì ló ń kí gbogbo wọn. Àánú lórí gbà Adébáyọ̀ ọmọ Tìjání àánú lórí gbà Adébáyọ̀ mi. Sọ́yẹ̀rì Ọláníyì ọmọ Tàkọ̀já tọ́ṣọ́tàjẹ́ ẹ̀tọ́jú Aláàfin o Ọ̀yọ́mèsì. ẹ̀tọ́jú Lámìdí wá ẹ̀dùn ló ṣàkó ẹ̀tọ́jú Aláàfin o adépẹ́ lórí Ní bàtà pẹ́lẹ́sẹ̀. ìjòyè máa yọ̀kú Ìlú tòrò. Àbòyún lé wọ́n ní tìrìtìrẹ. Lásìkò àtọ̀dá o ìpàdé òní lọ. àwọn ilé òní ìfàyà igi ìdádókò Paralé. Àjàyí igi kó pèrò ọ̀nà lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀lé Òní sí nílé. lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀rọ̀ àwọn onírìn ní títí o àtọ̀dá làmì dì. wọ́n pè wọ́n bá èrò èwo pè é lórúkọ orúkọ náà ní ìpọ̀ ọmọ aládé o kábíyèsí ẹ̀ Aláàfin ọba. kábíyèsí ẹ̀ Aláàfin ọba. kábíyèsí ẹ̀ Aláàfin ọba. alówó lọ́dún ọba Bàbá ẹ̀ ọba ní. alówó lọ́dún ọba Bàbá ẹ̀ ọba ní. alówó lọ́dún bí èrè Lámìdí ọba Bàbá ẹ̀ ọba ní. Sọ́yẹ̀rì kó máa ró Adékọ́lá kó máa ró kó máa ró Ọ̀yọ́ Tìjání kó máa ró kó máa ró kó máa ró Adémi kó máa ró kó máa ró àjíṣe bí Ọ̀yọ́ láàárín àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kankan àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ṣìyànbọ́lá Olúkú ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì bàbá ìkúrọ̀ Ṣìyànbọ́lá yọ̀mí Ládìgbòlù láyíwọlá yọ̀mí àfọwọ́gbọ̀gbọ̀ tí ọmọ ẹ lọ́mí tó
ọba ni mo bà. ọba tó ọba tó ọba tó ẹ̀rù ọba ni mo bà. ọba tó ọba tó ọba tó ọba tó ẹ̀rù ọba ni mo bà. ọba tó. kí lẹ̀ ń fọ́ ọba pé. ọba lẹ́sẹ̀ ọba. alágbòfò kí lẹ̀ ń fọ́ ọba pé. ọba lẹ́sẹ̀ ọba. kí lẹ̀ ń fọ́ ọba pé. ọba lẹ́sẹ̀ ọba. ẹni bá fojú dọ́ba. ẹni bá fojú dọ́ba. olúwayé fújì. ẹni tó máa wọlé mọ́ra bá. ọmọ sanike lólùyọ lélẹ̀. ọmọ kábíyèsí. olùbàdàn àṣàníkẹ lólùyọ lélẹ̀. àṣàbíyàdé àṣàbíyàdé. àṣàbí mo kí ẹ àṣàbíyàdé. etí inú mi ẹ̀yà mi ò adé orí òkè. àṣàbí jẹ́rìí ọwọ́ ẹ̀ àṣàbíyàdé. ọmọ sani kẹ́mi ní Ìbàdàn àṣàbíyàdé. àṣàbí mo kí ẹ àṣàbíyàdé. bàǹkà àṣàbí bàǹkà àṣàbí. Máyégún jẹ́nẹ́rà èmi Àyìndé máa ló ń kí bàǹkà àṣàbí. ọmọ tàṣà ní kẹ́mi ní Ìbàdàn bàǹkà àṣàbí. àṣàbíyàdé àṣàbíyàdé. àṣàbí inú ẹ̀ dùn. àṣàbíyàdé. àdúrà ẹ̀ gbà. àṣàbíyàdé. àṣàbí inú ẹ̀ dùn. àṣàbíyàdé. àṣàbí àdúrà ẹ̀ gbà. àṣàbíyàdé. kò ní sú ẹ̀ ṣe o àṣàbíyàdé. wàrówó ṣàyè wàrówó ṣàyè. àṣàbí wàrówó ṣàyè. wàrówó ṣàyè. Aládé ló ní kí ẹ wàrówó ṣàyè. àṣàbí Aládé ló ní kí ẹ wàrówó ṣàyè. ọmọ sani kẹ́mi ní Ìbàdàn bàǹkà àṣàbí. lẹ́yìn bá rọ́mọ ńlá ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kí. leader of the house Adémọ́lá wọ́ ẹ̀dẹ́ ẹni wà. ẹni wa ẹ̀yin ọmọlé lórí egun ò ń gbọ́rọ̀. ọ̀gá wa máa wọlé mọ̀rànlá Mustapha olówó gàdà. èèyàn máa yẹ egun jẹ náírà máa wọlé ọ̀gá wa olówó gàdà. ọmọlúwàbí èèyàn ní ìlú Ọ̀fà
èèyàn pàtàkì tọ́lọ́run dá ojúlówó ọmọ fagidi olówó gàdà wáwọlé ọ̀gá wa ìṣọ̀rùn gangan atẹ́gùn àlàáfíà gangan ẹ wojú bàbá bó ṣe ń dán. àdúrà tó ti gbọ̀ nídojúrú olówó gàdà wáwọlé ọ̀gá wa àwọn tèmi ayédè mi wá sí araba ń bí òyìnbó mi máa wọlé máa ń rìn bẹ́bí. olówó gàdà Mustafa olówó gàdà Mustafa àfọlọ́wọ́ gàdà Mustafa. ọmọ lẹ́nìwọ̀ ìwọ wọ́n báyìí jẹ́ máa rí ẹlẹ́yìn. Mustafa olówó gàdà Mustafa. ọlọ́run kọ́ wọlá gbogbo ẹni tó ń dùn nínú. Tafa wọ́n mi jẹ́ kí ti ìyẹn náà gbé o. Mustafa olówó gàdà èèyàn mà ní wọ́n ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ lọ́mọlúwàbí iṣẹ́ oníṣẹ́ ẹrù ẹ̀ tó ti tọkọ ní dànù ọlọ́run bá mi túbọ̀ máa gbàdúrà ẹ ojú ẹ ò ní ríbi nílé ayé mi ó ní sunkún lórí ọmọ Tafa mi gbogbo tó ń dùn ẹ́ nú kò ní dìbànújẹ́ fún ẹ lọ́lọ́lọ́ wọn bá kókókókó báyìí lára ọ̀tá ẹ yóò máa le torí pé oníjọ fọmọ nìkejì ẹ jẹ gbogbo èèyàn ni wọ́n níwájú ẹ̀ àtàgbàtọ́mọdé gbogbo ẹgbẹ́ wa àdúrà ẹ àmọ́ àgbàlá gbọ́dọ̀ lọ àwọn ọ̀tá wa olówó gàdà ẹni bá ti ń fẹ́ wọ́ ọ̀rẹ́ àwa ni èèyàn tó rọbí sí ẹ ọ̀tá wa ni ìwọ fi wọ́n lẹ̀ fọlọ́ wọn bá ta wá Àyìndé wá sí ìbò bá wá délé bámi kí sọ̀fì àtúbò bá délé ẹ̀jẹ̀ sọ̀fì àtúmí dáadáa sọ̀fíà àánú ọlọ́run bá mi bá ẹ lọ sọ lóru gbogbo bó ti ṣe ń ṣe kò ní yí dànù mọ́ ẹ lọ́wọ́ bọ́wọ́ láọ̀lọ́wọ́ bá mi o. olówó gàdà Mustafa ìwọ mórí ẹ olówó gàdà Mustafa. wẹ́rẹ́ lẹ́yìn oúnjẹ láì wá ẹ olówó gàdà wẹ́rẹ́ lẹ́yìn oúnjẹ láì wá ẹ Mustafa ìwà ló yẹ káwò láyé ń bí ìwà ló yẹ káwò níbikíbi bàbá wà láwùjọ. òyìnbó mo kí ẹ mọ mi bèbí ọmọ mi òyìnbó ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi mo kí ẹ ọmọ mi òyìnbó mo kí ẹ ọmọ mi ọmọ mi inú ẹ adùn ọmọ mi àdúrà ẹ àgbà ọmọ mi ọmọ mi inú ẹ adùn ọmọ mi ọmọ mi kò lè bàjẹ́ o bó ṣe kọ̀rọ̀ kan bàjẹ́ o kọ́ta lè máa yọ ó dájú kò lè bàjẹ́ o. mọ́mí ó ṣọmọlúwàbí o. lágbàtà wọn lè ṣe òun fèrè ní ayé.
Sweetie kan bèbí. Mọ́mí bébí o, òyìnbó ni o. Mọ́mí bébí o, Òyìnbó ni o. àbúrò Bùkí Àyìnà. Òyìnbó ni o. Mọ́mí bébí o, Òyìnbó ni o. mọ́mí bébí o. Òyìnbó ni o. Mọ́mí farabalẹ̀ dojú Àyìndé o. Kéwà ní ọtí mẹ́. Dojú Àyìndé. Kéwà ní ọtí mẹ́. Mọ́mí dojú Àyìndé. Kéwà ní ọtí mẹ́. Mọ́mí bébí o. Òyìnbó ni o. 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 Àbúrò Bùkí Àyìnà o. Sweetie kan bèbí. Àbúrò Bùkí Àyìnà. Sweetie kan bèbí. Àbúrò Bùkí Àyìnà. Sweetie kan bèbí. Amadu Èṣù. Amadu ẹ̀ ṣe. Amadu Èṣù. Amadu ẹ̀ ṣe. Àdúrà ẹ̀ àgbà. Amadu ẹ̀ ṣe. Mọ́mí àdúrà ẹ̀ àgbà. Amadu ẹ̀ ṣe. Ọmọ mi bèbí o. Ó tún dé bó ṣe ń dé bó ṣe ń ṣe nìyẹn Àyìndé mọ́pọ̀ làwọn ará bá ń bí. Ọmọ mi máa ṣeré ẹ Máa ṣeré. ìyá kò ní ẹ jẹ o Máa ṣeré. òṣì kò ní ẹ ta Máa ṣeré. ìyá kò ní ẹ jẹ o Máa ṣeré. òṣì kò ní ẹ ta. Máa ṣeré. Mọ́mí ìwà lọ́lọ́hùn lẹ́yìn Máa ṣeré. ìwà lọ́lọ́hùn lẹ́yìn Máa ṣeré. Olúwa yé fojú. Káwa o. Rochelle leader of the house, Ademola. Demola mi ò wá dé ẹni wá. Èyí Adépẹ́sọ́lá mi ra òfò Adésọjí. Ẹni wá. Àyìndé Arábámbí. Débáyọ̀ dà, Débáyọ̀ Ọláṣojú. Olúwayé ó ní Fújì. Débáyọ̀ dà, Débáyọ̀ Ọláṣojú.
aṣojú dà. ìlú àpọ̀mùsálàwà yàrá bá ń bí. àpọ̀mù ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun state of Nigeria. bí n bá ti ń rántí bí ò jẹ́ gbàgbé èèyàn mi èjì rẹ̀ ọmọ méjì. ẹ̀ẹ́dún jọ bí èjì rẹ̀ o adé rẹ̀ mi mo kí ẹ èjì rẹ̀. ẹni lọ́jọ́ ń bí ẹ lídà torí pé ṣèlú gidi ni ó ṣọmọ lálùbáríkà ó ń pọ́n mi lé wọ́n máa ṣàdúrà fún ẹ èjì rẹ̀ àdúrà ẹ̀ àgbàgbà happy birthday to you ẹ̀mí àṣekù pọ̀ ẹ̀ wáṣọ pọ̀ ọdún láyé èjì rẹ̀ ọmọ méjì olúwayé fújì mọ́ kí ẹ èjì rẹ̀ gbogbo ìfẹ́ rí ya pátápátá Ọ̀ṣun state general mo ń kí ẹ dójọ bí èjì rẹ̀ àdẹ́rẹ́ mi máa pa láti wọn náà máa fi kọ́nọ́rẹ́bù wá nílùú Àbújá o kó o bá mi kí dáadáa olùkà kó o bá mi kí ẹ̀dúnjọ bí ọmọ méjì bá ń kíta ìlólú ẹ̀dúnjọ bí mo kí ẹ ọmọ méjì mi Táíwò ẹni lọ́jọ́ bí ẹ ọmọ méjì ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ ọmọ méjì mi. Happy birthday to you, congratulations. Happy birthday to you, ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀. Happy birthday to you, congratulations. Happy birthday to you, ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀. Nínú owó nínú ọmọ àlàáfíà, àìkú baálé ọ̀rọ̀, èjì rẹ̀ Táílolú, l'Ọ̀ṣun state. Gbogbo tó ń fẹ́ lábọ́ Ẹlẹ́dùmarè lọ́wọ́ ọba Ọlọ́run á fi fún ẹ. Ọjọ́ ọdún eléyìí ò ní fi dágbére fáyé. Ire gbogbo a máa ṣubú lura wọn ní ti dáadáa ní. Èjì rẹ̀ ọmọ méjì olúwayé fújì ló ń kí ẹ. Àwọn tèmi nípínlẹ̀ Ọ̀ṣun Àyìndé mọ́pọ̀ náà ló ń kí ẹ dójọ bí. Ọlọ́jọ́ ọmọ ọlọ́jọ́ bí. Ọmọ ọlọ́jọ́ bí. Èjì rẹ̀ ẹ̀mí yẹn ṣe púpọ̀ ọmọ ọlọ́jọ́ bí. Ẹ̀mí yẹn ṣe púpọ̀ ọmọ ọlọ́jọ́ bí. Táíwò mi Táíwò títí ládé mo kí ẹ Táíwò bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mi. Àwọn tèmi Àyìndé kò fọ́ọ̀ṣì adé orí ọ̀kì. Èèyàn máyégún jẹ́ náà ọmọ méjì. Táíwò mi Táíwò mo pala tiẹ̀ mo kéjì rẹ̀ Olùgà ọmọ méjì. Olùgà ìlú Àbújá lọ́mọ wà bá rẹ̀ wá sílẹ̀. Ọ̀nàdẹ́bù Àbújá nìyẹn wà bá rẹ̀ wá. Ṣé o Táíwò mi Táíwò mi. Abdulaziz ọmọ Karim ìjàpá bàbá Faruku wo ọkọ kíkẹ́kíkẹ́ happy birthday to you ènìyàn lọ́jọ́ bí ẹ ìjàpá ọmọ ṣọ̀gbọ́n nígbò òòrò Èkó gbogbo ẹgbẹ́ ló ń kí ẹ látòrí máyégún jẹ́ náà lórí gbogbo ẹgbẹ́ Hafiz ọmọ Karim mi wáṣọpọ̀ ọdún láyé wo ọkọ kíkẹ́kíkẹ́ ọlá bàbá Faruku mi àdúrà ẹ̀ àgbàgbà olórí ẹgbẹ́ ìjàgbá bàbá Faruku báńkì fi so ìjàgbá bàbá Faruku báńkì fi so ẹni lọ́jọ́ bí ẹ báńkì fi so ọlásọjú báyọ̀ ó ní báwo kí ẹ báńkì fi so kẹ́sì ó ní báwo kí ẹ o báńkì fi so ẹnjìnìà Ògúnkúnlé ó ní báwo kí ẹ báńkì fi so
akọmọ sùúrù ó ní báwo kí ẹ. akíwù elépo ó ní báwo kí ẹ. egun ènìyàn akim ó ní báwo kí ẹ. bákan náà bẹ́ẹ̀ni náà ní kí ẹ. ó tún fi ṣẹlẹ̀ ó wá kí fi sọ. ọ̀gá wa ìjàpá bàbá Fàrúkù wá kí fi sọ. Ọlámilékan Mọ́gàjí ó ní báwo kí ẹ bá kí fi sọ. Fẹ́mi Kàbírù ní kí ẹ bá kí fi sọ. Ọlábọ̀dé Síkírù ní kí ẹ o bá kí fi sọ. Captain Benji lórí gbogbo ẹgbẹ́ wọ́n ní máa kí ẹ bá kí fi sọ. Olúbẹ̀rí Àyìnlá Bàtáì ọ̀rẹ́ Ògúnkúnlé ọ̀rẹ́ Ẹ̀kúnlé ọ̀rẹ́ Àyànkúnlé wọ́n ní máa kí ẹ bá kí fi sọ. Láti Ṣítù ó ní kí ẹ bá kí fi sọ. Akíwù elépo ó ní máa kí ẹ bá kí fi sọ. Akọmọ sùúrù ní kí ẹ bá kí fi sọ. Mr. Pupu ní kí ẹ bá kí fi sọ. Sọmi ní kí ẹ o bá kí fi sọ. Ṣọlá Jazz ó ní báwo kí ẹ bá kí fi sọ. Ọ̀rẹ́ mi Bàtà ó ní báwo kí ẹ bá kí fi sọ. Ọ̀rẹ́ Bàlá Sówésẹ̀ Adé orí ọ̀kẹ́. Ó jẹ́ kí n bínú kí nìyẹn tó ń ṣe òun ló mú mi ń bínú òun láti fi kíní yẹn sílẹ̀. Kàmọ́rù òun láti fi kíní yẹn sílẹ̀. Bàtà Kàmọ́rù ó ti ń ṣe kíní yẹn jù ó dẹ̀ ń dùn mí wá fi kíní yẹn sílẹ̀. Kí lẹ porúkọ rẹ mi? Alówó rẹ̀ yìí Kàmọ́rù. Alówó rẹ̀ yìí Alajis. Àjàmọ̀ Àyìndé mọ́bọ̀ náà arábá mi. Ọ̀rẹ́ máa yẹ kó jẹ́ náà ó kàn fẹ́ kẹ́ ń bínú òun ló jẹ́ ń bínú. Ó gbàgbé pé mi wá sí Àyìndé òbẹ́ ní ìkọjà tọwọ́ bọ gbogbo aráalé lójú. Gbogbo yín ṣe Ìjàpá bàbá Fàrúkù gbogbo ẹgbẹ́ kí ẹ Ìjàpá. Alhaji Kazeem Olókùúta ti ń jẹ́ Kazeem mọ́ kí ẹ. Alhaji Olókùúta ti ń jẹ́ Kazeem Akọ̀mú eléwì là pọ̀ mọ́ kí ẹ síbí. Kẹ́sì ẹ bá mọ́wọ́ wá Fákọ̀mú eléwì lápọ̀mù ara wa ni àtijọ́ ń bá bọ̀ tipẹ́tipẹ́. Akọ̀mú eléwì kàbìtìkàbìtì nílùú Àpọ̀mù ń bí ó ṣọmọlúwàbí mo wà lórí Olókùúta ara wa Akọ̀mú lápọ̀mù yìí ó ṣe. Lórúkọ gbogbo ẹgbẹ́ wa ló fún ẹ orí bí ara wa ni àtijọ́ ń bá bọ̀ tipẹ́tipẹ́. Akọ̀mú eléwì lápọ̀mù iṣu ọmọ ajínà fún ẹ jẹ. Àdúrà yà má gbà ó ṣe èèyàn mi pàtàkì ni látàrí alálùmọ́lẹ̀ tipẹ́tipẹ́. A ṣe master of ceremony yóò tún kéwì akéwì fún mi lójú àgbò ẹ̀rí bí. Lọ́dọ̀ Àyìndé Barrister Adéyínká Síkírù Àyìndé Barrister ọ̀run ẹ̀rẹ́. Akọ̀mú eléwì lápọ̀mù kí ẹ síbí adé orí ọ̀.